Ifa Academy and effective learning about Ifa. Kú lé gbogbo akẹ́kọ̀ọ́. Mo lérò wípé gbogbo wa pátápátá ni a mọ nǹkan tí a bá wá síbí lónìí. Kí ló ṣe ẹ̀yin ìyá tí ẹ wọ aṣọ ilé ẹ̀kọ́ tí? Kò gbẹ lánàá sí òní. Now, ẹ má jẹ́ kó wáyé lọ́jọ́ mi ibẹ̀ o. Ní déètì. Ọjọ́ kẹrin oṣù mẹ́wàá ọdún ẹgbẹ́ Ifa Kiki. 2022. Now, odù Ifá tí a kì lánàá tá a sọ̀rọ̀ nípa ẹ̀ lánàá ni odù ìdí méjì. Now, nínú odù ìdí méjì tí a sọ̀rọ̀ nípa rẹ̀ lánàá, ǹjẹ́ ó lẹ́ni tó lè bá wa sọ ẹyọ kan tàbí méjì nínú ẹsẹ̀ Ifá náà? Ta ló mọ ìṣísẹ̀ rẹ̀? Èmi náà ní òkú ló dá. Èmi náà ní òkú. Okay. Ó ní òkú nìyá òkú bí òun. Ó ní òun ẹnu òun. Ó ní òkú ló dá lọ ní òkú. Ó ní òkú nìyá ìjà bí ìjà. Ló bí ìjà sí kò rí inú ìjà. Bẹ́ẹ̀. Okay. Ifá ni mo dé rere, mo rìn ire. Ìràsìkò mú máa ń lẹ́sẹ̀. Wọ́n kọ́ ọ̀rọ̀ sílẹ̀ tán. Mo wọlé dé wẹ́rẹ́ bí ọmọ lóhun bẹ́ẹ̀ ni kí n ṣọmọ lóhun. Lábá yóò gbogbo ilé tí wọ́n bá wọn tó di àdó òfin ní ṣe. Ǹjẹ́ ta ni ó bá wa tó de ilẹ̀ yìí ṣe? Gbogbo Ifá ni ó bá wa tó de ilẹ̀ yìí ṣe. Ta ló tún mọ ìmí? Adídí òdì, adìdì ìdí, adé á fún ìdí ọkùnrin, abù fún ìdí obìnrin, ìdí ọmọ ló ti bẹ̀ jáde. Ta ló tún mọ, torí ẹsẹ̀ mẹ́rin ni? Ǹjẹ́ ó lẹ́ni, kò tí ẹ̀sẹ́ nìkan kan lágbá wájú yìí. Okay. Ní òní ti tòní. Ọbàrà méjì. Ó ṣiṣẹ́ dáadáa. Ọbàrà méjì. Ọ̀rúnmìlà ní àṣíyèlé. Ṣé ẹ̀mọ̀ tó máa àṣíyèlé? Àgbọ́kànlé. Mo ní àgbọ́kàntẹ̀. Ó ní agada ní àṣíyèlé. Alájagun. Ṣé mọ nǹkan tó ń pè ní agada? Ó jù lágada lórí. Idà. Ìrúkọ́ ní àṣíyèlé àwọn àgbẹ̀. Adé orí ní àṣíyèlé àwọn ọba. Ìrọ́kẹ́
kí la ń pè ní ìrọ̀kẹ́? Ìrọ̀pá. Ohun ìrùkẹ̀rẹ̀ ní àṣíyèlé àwọn babaláwo. Ṣé àlàyé yìí ní dáadáa? Now, Ọ̀rúnmìlà ní àṣíyèlé. Àṣíyèlé mean àgbọ́kànlé. Ọ̀rúnmìlà ní àṣíyèlé. Ọ̀rúnmìlà ní àṣíyèlé. Mo ní àgbọ́kàntẹ̀. Mo ní àgbọ́kàntẹ̀. Ó ní agada ní àṣíyèlé alájagun. Ó ní agada ní àṣíyèlé alájagun. Èrúkọ́ ní àṣíyèlé àwọn àgbẹ̀. Èrúkọ́ ní àṣíyèlé àwọn àgbẹ̀. Adé orí ní àṣíyèlé àwọn ọba. Adé orí ní àṣíyèlé àwọn ọba. Ìrọ̀kẹ́ òun ìrùkẹ̀rẹ̀. Ìrọ̀kẹ́ òun ìrùkẹ̀rẹ̀. Ní àṣíyèlé àwọn babaláwo. Ní àṣíyèlé àwọn babaláwo. Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà. Ó ṣe ń sọ̀rọ̀ bí èdè. Ṣé àmọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ bí èdè bí ẹ̀yọ̀ yìí? Bí èdè bí ẹ̀yọ̀. Ìyẹn ni pé ó ṣe ń sọ̀rọ̀ bí òwe àwa adáfá. Ọwá ń sọ wípé àṣíyèlé àgbọ́kàntẹ̀. Ó ní ẹni tá a dáfá náà fún o. Ó ní kí òun náà gbé gbogbo ọkàn rẹ̀ lé Ifá. Kí ni Ifá ti jẹ́? Kí ni a ń pè ní Ifá? Ohun ẹnu Olódùmarè. Tàbá wá sọ pé kí èèyàn gbọ́kànlé Ifá, tàbí a ní kí ẹni yẹn gbọ́kànlé Olódùmarè. Ní èdè bí ẹ̀yọ̀, ó ní ẹni tí a bá dá Ifá yìí fún, tí ó gbọ́kànlé Ifá Olódùmarè. Ṣé àlàyé yẹn yé yín? Ifá ní kí ẹnikẹ́ni tí a bá dáfá náà fún kí ó gbọ́kànlé Ifá Olódùmarè. Ṣé ó wá tó gbọ́kànlé àbí kò tó gbọ́kànlé? Ọ̀rúnmìlà kò sóhun tó ń bẹ nílé ayé tí a ò kiri olúbọ sí. Kò sí. Kí ni ohun ẹbọ tí a máa ń lò níbí? Òròmọ adìyẹ. Adìyẹ. Kí la ń pè ní òròmọ adìyẹ? Ọmọ adìyẹ kékeré. Ẹyẹ ògé. Tá a bá rí, tá a bá mú dín kọ́. Ó ní mo ṣíyèlé, mo chíyè, òun lòròmọ adìyẹ ké o. Mo chíyè náà lògéèké. Ifá ní ẹni náà máa ní àṣeyè. Kí ni àlàyé tí Ifá ń ṣe fún wa nínú odù Ifá yìí? Bá a ṣàlàyé. Ifá sọ fún ẹni tí a dáfà ẹ̀ fún wípé òjíṣẹ́ ni ẹni náà. Òjíṣẹ́. Ẹ ṣé. Kí ni Ifá sọ? Ifá ní ẹni tá a bá dáfá náà fún. Pé kó fọkàn balẹ̀. Pé kí ẹni náà fọkàn balẹ̀. Ọkàn onítọ̀hún kò balẹ̀. Ẹni náà kò balẹ̀. Kálẹ̀ sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó ń ṣe pé kò gbà. Àwọn ìwúre rẹ̀ kò gbà. Kò gbà. Kálẹ̀ sọ pé kó má ṣe méjì. Kó gbọ́kànlé Ifá. Ifá. Kó má sì ṣe iyèméjì. Nǹkan tó mú ẹnìyẹn wá dáfá yẹn gangan, ó ti ń ṣe iyèméjì. Ó ti ń ṣe ìwúre yẹn ò gbà. Ó ti wá wòó pé àbí kò má tiẹ̀ ṣe nǹkan kan mọ́. Ó kún ara nǹkan tó wá wádìí sí. Ṣé ayé òun tiẹ̀ sì lè dáa? Ifá wá ní ayé rẹ̀ yóò dáa.
níṣe ni kó lọ gbọ́kànlé Ifá kó sì máa tẹ̀lé ohun ẹnu Olódùmarè lóòrèkóòrè. Nǹkan tó rò pé kò lè tó yẹn yóò padà wá ṣẹ́kù. Ṣàlàyé yẹn yé wa. Lẹ́yìn náà kí a tẹ̀síwájú. Ṣé eléyìí ti yé wa? Ṣé ẹ ti kọ sílẹ̀? Ìṣísẹ̀ nìyẹn o. Ìkejì ẹyọ. Ẹ ṣàánú rí. Ifá ní ká kọ́kọ́ sọ ẹyọ àbí ọ̀bàrà méjì. Òtó ọ̀bá o, adífá fún àwọn ni wọn oúnjẹ nínú ìṣẹ́ òun ìyà. Wọ́n ní kó lọ wẹ́rí rẹ̀ lódò kí ire ó lè dé fún àwọn ni wọ́n rúbọ. Ó wẹ̀rí ọlà lódò. Ire dé fún. Àlàyé yẹn ṣó yé yín? Òtó ọ̀bá o, adífá fún àwọn rin wọn. Oúnjẹ nínú ìṣẹ́. A lè pè ní pé òṣìkìtì pọ́njú ìṣẹ́ òun ìyà. Ọmọ ìyá ni gbogbo wọn. Ọlọ́run ní jẹ́ kí arógun wọn. Wọ́n ní kí wọ́n lọ wẹ̀rí rẹ̀ lódò. Kí ire lè dé fún. Ẹbọ ni wọ́n á kọ́kọ́ ní kó ṣe. Tó bá ṣe ẹbọ tán ni wọ́n tó lọ wẹ orí rẹ̀ lódò. Nígbà tí wọ́n wẹ̀rí rẹ̀ lódò tán, ó rúbọ, ó wẹ̀rí ọlà lódò, ire wá dé fún. Ó wá lanu kó tó orin owó ló ń kọ ìyẹ̀rẹ̀. Òtó ọ̀bá o, orí rere làwọn wẹ̀ o. Orí rere làwọn wẹ̀ o, orí rere làwọn wẹ̀ o. Òtó ọ̀bá o, orí rere làwọn wẹ̀ o. Orí ajé làwọn wẹ̀ o, orí aya làwọn wẹ̀ o. Òtó ọ̀bá o, orí rere làwọn wẹ̀ o. Orí ògo làwọn wẹ̀, orí atọ́ làwọn wẹ̀ o. Òtó ọ̀bá o, orí rere làwọn wẹ̀ o. Ṣàlàyé ẹ̀yẹ yín. Tó ta bá fẹ́ pàṣẹ fáì fún yẹn kí ká máa sọ̀rọ̀. Àṣẹ. Ta ló lè sọ àṣẹ kí mi tó ṣàlàyé? A máa ń gbé kí ẹni náà pé orí rẹ̀ ní olùtọ́nà rẹ̀. Orí rẹ̀. Pé ẹlẹ́dàá rẹ̀ lolùtọ́nà rẹ̀. Ibi kí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pé ó mọ ìbéèrè lọ́wọ́ ẹlẹ́dàá pé kó tó ṣe. Ẹ ṣe. Kì í ṣe ibi tí fáyẹn lọ nìyẹn. Ẹni tàwa dáfá náà fún. A ní ó gbóríire wá. Ó gbóríire wá sáyé.
ṣùgbọ́n kó lọ wẹ orí ẹ̀ sódò torí kí ó má bàa rí ìdíwọ́. Kó má bàa rí ìdíwọ́. Ìṣèlú tí fàyè lọ nìyẹn. Ẹni tí a bá dá fàyè fún. Ìgbé aṣọ oríire ló gbé wá ṣùgbọ́n wọ́n ti fẹ́ sọ wọ́n ti sọ oríire ẹ̀. Ṣé orí ṣé àwọn ni wọ́n lórí ire ló ṣe lọ sílé babaláwo? Bẹ́ẹ̀ oríire ló gbá ṣùgbọ́n ti sọ oríire yẹn bí. Inú ìyà ló wà. Ok. Ẹni yìí oníbèrè yìí ń jẹ ìyà lọ́wọ́, inú ìṣẹ́ ló wà, kò sì rí ẹni ràn lọ́wọ́ kó lọ rúbọ. Yóò rí aláàánú kó sì lọ wẹ orí rẹ̀ sí odò. Tó bá ṣe iṣẹ́ fún pé kó fi wẹ̀, tí ò bá lọ wẹ̀ sódò, iṣẹ́ yẹn sì máa bá gbé. Ẹ gbọ́, àwọn iṣẹ́ ìwẹ̀ kan wà tó jẹ́ pé wọ́n lè wẹ̀ sílé, wọ́n lè wẹ̀ sóko, títí wọ́n bá ti wẹ̀ sí odò kò ní ṣiṣẹ́ fún, nítorí pé àwọn ni wọ́n lọ wẹ̀rí ọlà rẹ̀ odò. Ṣé ń gbọ́ mi? Méjì lẹ́ni ọ̀nà púpọ̀ lẹ́ni pàṣẹ náà sí. Òtó ọ̀bá o, ọwọ́ èyàn ò tó, ọwọ́ èyàn ò bá. Òun ló dífá fún àwọn ni wọ́n oúnjẹ nínú ìṣẹ́. Àwọn ni wọ́n ti fá sọ̀rọ̀ nípa rẹ̀ oúnjẹ nínú ìyà. Ṣé ń gbọ́ mi? Wọ́n wá ní kí àwọn ni wọ́n ní kó rúbọ. Wọ́n ní ọlà yóò dé fún àwọn ni wọ́n ní ṣe ní kó ṣe tutù. Ó sì rúbọ. Lẹ́yìn ìrúbọ rẹ̀ wọ́n lọ wẹ orí rẹ̀ sí odò. Lẹ́yìn náà ọwọ́ rẹ̀ sì tó ire. Ó wá ń kọrin pé òtó ọba o, oríire làwọn wẹ̀ o, oríire làwọn wẹ̀ o, oríire làwọn wẹ̀ o, òtó ọba o, oríire làwọn wẹ̀ o. Wọ́n ní ire gbogbo kì í wọ́n ní wọ́n. Ẹ gbọ́, ire gbogbo ni wọ́n gbogbo wa. So àwọn mìíràn máa ń pa àṣẹ Ifá yìí wípé kẹ́ni náà lọ tẹ̀fá, nítorí pé bí èèyàn bá wọ gbódù náà odò náà ni, ẹ gbọ́, wọ́n á lọ wẹ̀rí rẹ̀ lódò náà ni. So àwọn míì máa ń fi kún, ṣùgbọ́n kí àlàyé lè yé yín ńlá ti sọ ní ṣókí báyìí. Ṣé àlàyé lè ti yé yín? Ẹ̀yọ̀ náà ni kí a ṣe sọ̀rọ̀ nípa ẹ̀. Ifá ní olójólójò, olójólójò, awo erìkọrún, dífá
fún erìkọrún. Wọ́n ní kó rúbọ sí ìlà ikú ara rẹ̀. Tẹ́wọ̀n pé àwọn ẹ̀fà tí mo ń kọ́ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi pé orúbọ àti ìṣísẹ̀ ni mo ń kọ́ yín. Ṣùgbọ́n lákòókò yìí erìkọrún yìí kò rúbọ, ó kọ̀, bẹ́ẹ̀ ni kò rúbọ. Wọ́n bi láàárọ̀ kó tó di alẹ́ ó kú. A ti ṣe ń mọ erìkọrún. Kí ni wọ́n ń pè erìkọrún? Ọ̀yá kí babaláwo Ayọ̀ kó dìde. Ẹ dìde sókè. Ẹ dúró bẹ́ẹ̀. A ti ṣe ń mọ erìkọrún. Kí ni wọ́n ń pè ní erìkọrún? Ó ní oṣù kan tó máa ń sí orí àpò tó bá ti wù láàárọ̀. Ok, ẹ jókòó padà. Ẹ ṣé. Erìkọrún ni wọ́n ń pè ní olú. Olú yìí wá pín sí méjì. Àwọn olú kan wà tó lè dọjọ́ kẹta ọjọ́ kẹrin kó tó domi. Ṣùgbọ́n olú eléyìí tá ń sọ nípa rẹ̀ yìí, olúbongágà ni wọ́n ń pè é. Olúbongágà ni wọ́n ń pè é. Jẹ́ mọ erìkọrún ni olúbongágà. Oṣù yìí ó máa ń dàbí nẹ́ẹ̀tì kékeré ni, àga sókè, orí àtàn ló máa ń sábà wà. Tínrín báyìí ni, a ní akẹ̀tẹ̀ díẹ̀ lórí. So tí wọ́n bá ti débẹ̀, ẹ bá rí láàárọ̀ báyìí tó bá fi máa dọwọ́ ọ̀rọ̀lẹ́ á ti di omi, á ti rọ̀, á padà sóde ọ̀run. Tí a bá wá dábàá fún èèyàn, kí ni a máa sọ fún? Ó ti ń débi tó dàbí kó ti ń lè báyìí, gbogbo wọn wá lọ́wọ́ mú. Ọ̀yá. A máa ní pé kí ẹni tá a dúrà fún pé kó rúbọ pé kí ó lè bá di alẹ́, pé kó lè bá di alẹ́. Kí ẹni yìí rúbọ. Pé kí ọ̀rọ̀ rẹ̀ kó lè bá. Kí ọ̀rọ̀ rẹ̀ bá lè dalẹ̀. Ok. Tí tó bá jẹ́ obìnrin ládáfà ẹ̀fẹ́ bẹ́ẹ̀ sì dàgbà, a lè sọ fún pé kó rúbọ kí ó má bàa bí àbíkú lọ́mọ. Kí ó rúbọ kí ó má bàa bí àbíkú lọ́mọ. 1. Tó bá ṣe obìnrin náà látúndà fún, a lè sọ wípé kí ó rúbọ sí àìkú ara rẹ̀. Àìsàn kan ń ṣe ẹni yìí, àti orí àti ẹsẹ̀ ni àìsàn yìí tí ń ṣe. Ó sì máa ń rẹ̀ ẹ́ kí ó má lọ dáwó lẹ́ẹ̀kan. Kó rúbọ. Olúbongágà ó nà dúró,
ṣùgbọ́n nígbà tó bá ti yá orí ẹ̀ ó rọ ẹsẹ̀ àṣubú adẹ́kẹ̀rẹ́ èmèrè ní ẹni yìí kò yan ẹ̀mí gúngùn rárá kó rúbọ nítorí ẹ̀mí rẹ̀. Ṣé ń gbára yé mi? Kó rúbọ nítorí ẹ̀mí rẹ̀. Ó yá ìtẹ̀lé mi. Olójó lójó. Awẹ́rì kọrún. Ó ti fáfọ́ ẹ̀rì kọrún. Wọ́n ní kó rúbọ. Sílá ikú ara rẹ̀. Ó pọ̀ bẹ́ẹ̀ ni kó rúbọ. Wọ́n bí láàárọ̀. Tó tó di lálẹ́. Ó kú. Àti ṣe mọ ẹ̀rì kọrún. Ni a ń pè ní olúbongágà. Kí ni a ń pè olúbongágà? Irúfẹ́ olú tí ó máa ń wù sí orí ààtàn, kì í tóbi púpọ̀. Akẹ́tẹ̀ orí rẹ̀ máa ń dàbí asẹ́, Tán bá sọ fún èèyàn pé irú kádàrá olúbongágà wo ló gbé wá sáyé yìí, a ti mọ̀ wípé ẹni tó wá nájà wàràwàrà ni onítọ̀hún. Àwọn òní bá wọn nájà wàràwàrà. Tí ó ti yé wa. Kí ló tún kù? Ó kù ẹ̀wọ̀. Ẹ jẹ́ kí ẹ̀wọ̀. Owó ló dé ni obìnrin bẹ̀rẹ̀ sí ẹ̀rí fáwọn obìnrin bẹ̀rẹ̀ sí rẹ̀. Owó ló dé lóbìnrin bẹ̀rẹ̀ sí adífá fún èjì ọ̀bàrà. Èyí tí ó lọ la ọlá rẹ̀, èyí tí ó la ọlá rẹ̀ kí ojúmọ́ tó mọ́. Ǹjẹ́ ọ̀bàrà gbéṣí dúdú gùn, gbéṣí dúdú ọ̀bàrà gbéṣí pupa gùn, gbéṣí pupa ọ̀bàrà gbéṣí funfun gùn, gbéṣí funfun àṣẹ rẹ̀ ta ló lè bá ká sọ ìtàn ẹ̀ fún yín. Ṣé ẹ mọ̀ pé bí ẹ̀wọ́ la ṣe kiri báyìí, ẹbí ẹ̀yọ la ṣe kiri báyìí, ṣùgbọ́n ìtàn rẹ̀ ká fi máa mọ̀ pé ẹ̀wọ́ ni.
ọlọ́bàrà tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó jẹ́ ọkùnrin tí Ọlọ́run fẹ́ púpọ̀ nípasẹ̀ ìyàwó. Iṣẹ́ babaláwo ni ó sì ń ṣe, ṣùgbọ́n wọn kì í dá ṣiṣẹ́ láyé àtijọ́, àti àwọn ojú odù yòókù tí wọ́n jẹ́ mẹ́rìndínlógún papọ̀ ni wọ́n jọ máa ń lọ ṣiṣẹ́ nílé Ọlọ́fin. Wọ́n jẹ́ bí ìjọ eríwo tí wọ́n ń bá ọba tò ìlú. Nǹkan tó bá rú ọba lójú wọn yóò bá dáfá sí, ohun tí Ifá bá sì mú wọn yóò ṣe. Owó péréte tí wọ́n bá rí láti ọ̀dọ̀ kábíyèsí òun ni gbogbo wọn yóò máa pín. Ṣùgbọ́n owó ìgan ò tó jẹ débi tí yóò tó kọ́lé tàbí ra ẹṣin. Ní ọjọ́ kan Ọbàrà wá dáfá, inú ìṣẹ́ tó ń wà yìí, inú ìyà tó ń wà yìí, ǹjẹ́ òun lè di ẹni ọlá kóun di ẹni ọlà, kóun kúrò nínú ìṣẹ́ àti ìyà tó ń wà yìí. Òun ń ṣiṣẹ́ bí ẹni pé òun kò tiẹ̀ ṣe. Ìyẹn ni ọlọ́bàrà dáfá sí. Tẹ́ ẹ bá gbàgbé, ọlọ́bàrà ti ní ìyàwó tí ó jẹ́ wípé òun ló ń jẹ́ bí olùrànlọ́wọ́ díẹ̀díẹ̀ fún ọlọ́bàrà. Ṣùgbọ́n lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tí ọlọ́bàrà dáfá tán, Ifá sọ fún wípé iṣẹ́ àti ìyà orí rẹ̀ ó ti dópin. Ṣùgbọ́n o má kọ nǹkan kékeré, má kojúré náà ohunkóhun. Ó lòun gbọ́. Ètùtù tó o ní láti ṣe ni pé kó o bọ orí ẹ̀. Kí lòun ó wàá fi bọ orí? Wọ́n ní kó ní èso kan tí wọ́n ń pè ní èso elégédé. Ta ló mọ nǹkan tó ń pè ní èso elégédé? Àwọn kan ń pè ní àgbẹ̀jẹ, àwọn kan máa ń pè ní eṣí. Ewé kan tàbí ẹ̀fọ́ kan ni ó máa ń so àgbẹ̀jẹ yìí. Ewé náà ni wọ́n ń pè ní ewé elégédé. Àwọn kan máa ń jásì ní Ondo State ló ti common jù. Èkìtì State wọ́n máa ń lo èso ẹ̀yẹn láti ṣe iṣu. Wọ́n máa ń ṣe sórí iṣu, wọ́n á rò ó, wọ́n á fi jẹ iṣu. So wọ́n dẹ̀ máa ń jẹ ohun nìkan náà lásán. So ó jẹ́ èso tó máa ń dùn púpọ̀. Bí ìbàrá ṣe máa ń yí nílẹ̀ náà ni òun náà ṣe máa ń yí ní ilẹ̀. So wọ́n á ní ìyẹn ni kí ó fi ṣe ọbẹ̀, kí ó sì ṣe é, kó gúnyán, kó kan fi jẹ, kó fi bọ orí rẹ̀. Àti pé ìtàdógún ni ó gbọ́dọ̀ ṣe o. Ìyẹn ni pé ọjọ́ 17 èní ni ó gbọ́dọ̀ ṣe ìbọ̀rí náà. Tó fi jẹ́ wípé àsìkò tí gbogbo àwọn aláwo tí wọ́n bá ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí láti tún lọ ṣèwádìí ní ọjọ́ 17 èní, ò ní lè lọ. Ó ló dá olóhùn gbọ́. Arákùnrin yìí ó gbéra ní tòótọ́, ó ra iṣu, ó sì gbé ìyàwó rẹ̀ kan bá ń gúnyán, kan ṣe ọbẹ̀, kan sì ṣe eṣí sínú rẹ̀. Eṣí gan wọ́n tún máa ń rẹ sá. Tán bá rẹ tó gbẹ dáadáa, wọ́n á máa dà sínú ọbẹ̀ gẹ́gẹ́ bí osùn tàbí ẹran. So báyìí ni wọ́n ṣe ṣe. Ó ṣe ọbẹ̀ yìí, ó sì fẹ́ fi bọ orí. Ibi tí wọ́n ti fẹ́ máa bọ orí yìí ni àwọn ojódù 15 yòókù, àwọn láti orí èjì ogbè, ọ̀yẹ̀kú, ìwòrì, òdí, ọ̀kànràn, ìrosùn, ọ̀wọ́nrín, ògúndá, ọ̀sá, ìrẹtẹ̀, òtúrá, òtúrúpọ̀n, ọ̀ṣẹ́, òfún àti ìká. Àwọn 15 yòókù wọ́n wá bà nílé pé Ọbàrà, àpàdé ẹ̀ níbi tó ti yẹ ká pàdé ká tó máa lọ sí ilé ọba. Ó ní òun ò ní lè jáde lónìí, òun ní láti bọ orí òun
wọ́n ní kò ń bo orí kí orí òun kó lè gbé òun. Kí ni ìwọ gbọ́kànlé tó o fi sọ pé kí orí ẹ kó gbé ẹ? Iṣẹ́ ọba la fẹ́ ṣe yìí, ṣébí ibẹ̀ láti lè rí tọ́rọ́ kọ́bọ̀. Kí gbogbo wa tiẹ̀ gbà wípé kábíyèsí náà kò ṣe wá dáadáa. Gbogbo ń tá ń ṣe pé kí ìlú lè tùbà kí ìlú lè túṣẹ, owó ń wọlé ọ̀nà ń wọlé fún kábíyèsí, kò tiẹ̀ fi mọ ẹnì kankan. Ó ní bóyá ìdí ẹ̀ náà tí Ifá fi sọ fún òun wípé kóun gbọ́ orí òun nìyẹn. Ó lè ṣe ọ̀nà míì ni Olódùmarè yóò gbà dá òun lọ́lá. Wọ́n kúrò lórí ẹ̀. Wọ́n wá ní àwọn ò ní lè bá gbọ́rí báyìí, ṣùgbọ́n táwọn bá ń padà bọ̀ ó ṣeé ṣe kí wọ́n yà láti kí fún orí tó ń bọ̀. Nígbà tó máa dọ́dọ̀ kábíyèsí, wọ́n ní kí wọ́n dáfá, wọ́n kí fá, ṣùgbọ́n Ifá náà wí ire jálẹ̀, kò sí nǹkan kan tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ẹbọ àti ètùtù. Wọn ò sì gbọ́dọ̀ parọ́ mọ́ Fá pé Ifá ní ká ṣe ohunkóhun. Nípasẹ̀ ilé kábíyèsí wá ní Ọ̀rọ̀bàrà ń kọ́ òun rí pé 16 ni ẹjẹ́ tẹ́ ń ṣe ètùtù ní ààfin yìí. Ẹ ṣe wá kù 15 lónìí. Ẹ jí, ẹ má sùn o. Ẹni tó bá sùn a máa lè jáde. Arákùnrin tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí a ń pè ní Èjì Ọ̀bàrà, níṣe ni Èjì Ọ̀bàrà bẹ́ẹ̀ ṣe ń sùn àbí ẹ ti jí? Ẹ jókòó dáadáa. Ẹ jókòó dáadáa. Èjì Ọ̀bàrà ṣe mọ̀ pé òun wà nílé. Àwọn èèyàn wá sọ wípé Èjì Ọ̀bàrà ò lè wá o kábíyèsí. Kábíyèsí nítorí kíni? Wọ́n ní látọjọ́ tá a ti ń ṣiṣẹ́ fún yín, kò sí nǹkan kan tá a ń rí mú lọlé. A sì ń ṣiṣẹ́ fún yín, a ń ṣètùtù fún yín, ayé yín dára ju ti ọba yòókù lọ. Kí nìdí? Ẹ dìde. Ẹ má fọwọ́ sí nǹkan kan. Kí nìdí tí Ọ̀rọ̀bàrà ò fi wá sí ààfin? Wọ́n wá dá lóhùn pé ó sọ pé kò sí nǹkan kan tẹ́ ń ṣe fún wa kábíyèsí. Nípasẹ̀ eléyìí, inú wa bí kábíyèsí pé nígbà tẹ́nì kìíní bá ti lè ṣe bẹ́ẹ̀, kẹ́rẹ́kẹ́rẹ́ àwọn 2 mẹ́ta mìíràn náà wọ́n á jókòó sílé wọn. Kí ló wá lọ pé òun ṣe? Wọ́n ló lọ pé òun ń borí òun, pé orí òun gan gbé òun ju. Wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yẹn gún ọba lára pé kò ṣe ohunkóhun fún wọn. Nígbà tí kábíyèsí máa wọlé, ó lọ gbé èso elégédé, ó ṣe 15. Ó mú èso elégédé yóò là á, ó wá kó owó, ó kó nǹkan ọlà, ó kó nǹkan tí ó lè la èèyàn. Ẹjẹ́ ta ló pariwo bẹ̀yẹ̀? Ó kó nǹkan tó lè la àwọn èèyàn gẹ́gẹ́ bí owó àti gbogbo ohun àlùmọ́nì bí ìlẹ̀kẹ̀, ilé èṣùmàrè, gbogbo àwọn nǹkan tó ṣàlè sọ̀yàn dolówó, ó kó sínú iṣí kankan, èso àgbẹ̀jẹ kankan. Ó wá dé, ó fi nǹkan tó lè fi lẹ̀, ó fi lẹ̀, ó jẹ́ kí gbogbo ẹ̀gbẹ́. Ó wá kó gbogbo eṣí 15 yìí, ó wá pé ìjì ògbé ọkàn fún, ó pé ọ̀yẹ̀kú 2 ògbé ọkàn fún, ó pé ìwòrì 2 ògbé ọkàn fún, ó pé ìdí 2, bẹ́ẹ̀ ló ṣe pé fún gbogbo wọn. Nírètí tiẹ̀ ní pé ayé àwọn èèyàn máa yí padà kó tó di ọjọ́ 17 yòókù eléyìí tó ń bọ̀. Wọ́n á ti là, wọ́n á ti máa gun ẹṣin ara wọn,
wọ́n á ti ró ilé tuntun. Ọbara yẹn òun ò ní jẹ́ kí ọwọ́ ẹ̀ ó tẹ ohunkóhun. Báyìí ni arákùnrin tí a ń pè ní ọlọ́bàrà èyí sì ń ṣe ìbọ̀rí ẹ̀ nílé. Kọ́lọ́hun kó darí ire sóhun, kọ́lọ́hun darí ọlà sóhun. Àwọn èyí gba eṣí lóòótọ́, wọ́n ń padà bọ̀ nílé, wọ́n kúrò lọ́dọ̀ ọba. Kódà torí pé wọn ò yẹ ẹbọ